Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yìí, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Óǹdó àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fáṣọ̀nù Victor, Ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba nígbà tí à ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa. Aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àti agbára. Ẹ̀yin ni Ọlọ́run tó fi ìmọ́lẹ̀ bóra bí aṣọ, ògo ni forúkọ yín títí láéláé. Bá wa sọ̀rọ̀ lónìí kí ìfẹ́ yín ó yé wa. Ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso ohun gbogbo. Lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wà nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. A gbà pé àlàáfíà àti wàláàyè Ọlọ́run là bá yín. Àlàáfíà àti wàláàyè Ọlọ́run yóò máa di mímọ̀ lórí ayé gbogbo wa lórúkọ Jésù. Àmín. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú kí a jọ máa gbé wọn yẹ̀wò pẹ̀lú ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Lónìí, kókó ẹ̀kọ́ tí a mú wá fún wa lónìí ó ní ìgbọràn sí òfin Ọlọ́run. Ìgbọràn sí òfin Ọlọ́run. Àwọn olóyìnbó sọ pé obedience to God's command. Obedience to God's command. Ìgbọràn sí òfin Ọlọ́run. Tá bá sọ̀rọ̀ nípa kí ènìyàn gbọ́ràn sí òfin àti àgbékalẹ̀ Ọlọ́run, a rí pé ó ti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá nígbà tí Ọlọ́run dá ayé àtọ̀run àtohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, tó sì dá ènìyàn ní àwòrán ara rẹ̀, tó sì pàṣẹ pé kí ènìyàn máa ṣe àkóso lórí gbogbo tí a dá, èyí tí ń ṣe Ádámù àti Éfà. A rí pé Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ ó gbé òfin kalẹ̀ fún Ádámù àti Éfà pé ọ̀pọ̀lọpọ̀ èso ló wà nínú ọgbà, ṣùgbọ́n èyí tó wà láàrin ọgbà ìwọ kò gbọdọ̀ fọwọ́ kàn tàbí ìwọ kò gbọdọ̀ jẹ. Ọlọ́run ti gbé òfin kalẹ̀ fún Ádámù àti Éfà. So a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ejò náà wá ó sì tàn Éfà jẹ. Éfà sì jẹ nínú èso náà, ó sì fún ọkọ rẹ̀ jẹ. Bí tá à ń lọ ni pé Ọlọ́run ti gbé òfin kalẹ̀ pé nǹkan báyìí ó ní a gbọ́dọ̀ ṣe, nǹkan báyìí a kò gbọ́dọ̀ ṣe. Tá a bá ti ṣe ohun tọ́lọ́run ní a kò gbọ́dọ̀ ṣe, a ti rú òfin Ọlọ́run, a sì ti ṣẹ̀ sí òfin Ọlọ́run. A rí eléyìí nínú ìwé Genesis nígbà tá a kíyèsí orí 3, nígbà tá a wò láti ẹsẹ̀ 1 dé ìsàlẹ̀. A rí níbi tí Ádámù àti Éfà ti ṣẹ̀ sí òfin Ọlọ́run, tó ti ṣe lòdì sí àgbékalẹ̀ òfin tọ́lọ́run gbé kalẹ̀ fún wọn. Àkíyèsí pàtàkì ni pé lónìí kí ni àwọn òfin tọ́lọ́run fún wa? Kí ó tó di pé a bẹ̀rẹ̀ sí ń wo àwọn òfin tọ́lọ́run fún wa lónìí, a gbọ́dọ̀ ṣàkíyèsí pé tí a bá wo gbogbo Bíbélì, àkópapọ̀ Bíbélì, ó fi ìsìn mẹ́ta hàn wá, 3 religions. Ìsìn mẹ́ta ni Ọlọ́run fi hàn wá nínú Bíbélì. Ìsìn àkọ́kọ́ ó ní ìsìn àwọn bàbá, èyí tó bẹ̀rẹ̀ ní ìgbà Ádámù títí dé orí ìgbà Jákọ́bù. Ìsìn kejì tọ́lọ́run tún fi hàn wá ó ní ìsìn àwọn Júù tí à ń pè ní Mosaic law, èyí tí òfin Mósè tá a gbé kalẹ̀ fún orílẹ̀-èdè kan tí à ń pè ní orílẹ̀-èdè Ísírẹ́lì. Òfin yìí tàbí ìgbà yìí ó bẹ̀rẹ̀ ní ìgbà tí a fún Mósè lófin nígbà tá a kó àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní Íjíbítì lọ sí ilẹ̀ ìlérí tí ń ṣe ilẹ̀ Kénáánì, tá a sì fún Mósè lófin lórí òkè. Òfin yìí àtọ̀pọ̀lọpọ̀ ní irú òfin tá a gbé ka Mósè níwájú kó fún àwọn Ísírẹ́lì
níbi la rí pé ìgbà Mósè tí a mọ̀ sí Mosaic religion pé ìgbà yìí bẹ̀rẹ̀. Ìkẹta ó ní ìgbà ìkẹta tí í ṣe ìgbà ti Kristi. Ìgbà ti Kristi yìí la rí pé ó bẹ̀rẹ̀ ní ìgbà tí Jésù Kristi ó jíǹde kúrò nínú òkú, ó sì pàṣẹ fún àwọn àpọ́sítélì rẹ̀ pé kí wọ́n dúró sí Jerúsálẹ́mù, pé ní Jerúsálẹ́mù ni wọ́n ti gba agbára, pé ní ìgbà tí wọ́n bá gba agbára tán wọ́n wàá ṣẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù, ní Jùdíà, ní Samaria àti ní gbogbo ìpìlẹ̀ ayé. Iṣẹ́ àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 8 olófin ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. So a ti rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ìsìn onírúurú mẹ́ta la rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run: ìsìn àwọn bàbá, ìsìn Mósè àti ìsìn Kristi. Gbogbo àwọn ìsìn onírúurú mẹ́ta yìí kò sí tó bára wọn, kò sí tí ó wọnú ara wọn nínú rẹ̀. Bí ìkan ṣe ń bẹ̀rẹ̀, bí ìkan ṣe ń parí ni òmíràn ń bẹ̀rẹ̀, bí ìkan ṣe ń parí ni òmíràn ń bẹ̀rẹ̀. Lónìí a sọ fún wa pé a wà ní ìgbà Kristi gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Nígbà tá a kíyèsí ìwé Matthew orí 28 nígbà tá a wò láti ẹsẹ̀ 18 sí 18 to 20, kí ni Bíbélì sọ fún wa? Bíbélì sọ fún wa pé Jésù sì wá, ó sì sọ fún wọn pé gbogbo agbára láyé àti lọ́run láti fi fún mi. Níta rí ní ẹsẹ̀ 18 nìyí. Nígbà tá a wo verse 19, a rí kà níbẹ̀ pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì wàásùn ìyìnrere fún gbogbo ẹ̀dá. A rí kà ní verse 19, ó ní kí ẹ máa baptisi wọn ní orúkọ ti bàbá, ní orúkọ ti ọmọ àti lórúkọ ti ẹ̀mí mọ́. Nígbà tá a wá wo ẹsẹ̀ 20, ó ní kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo pa láṣẹ fún yín. Ẹsẹ̀ Ọlọ́run fẹsẹ̀ wá múlẹ̀ pé láti ìgbà tí Kristi ti gbé àgbékalẹ̀ àṣẹ ọ̀rọ̀ yìí kalẹ̀, a wà ní ìgbà tí Kristi, we are in Christ dispensation. Ohun gbogbo tí Kristi bá gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí àṣẹ, ó ti di àṣẹ Ọlọ́run tí a gbọ́dọ̀ tẹ̀lé. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì ni pé a ò sí lábẹ́ òfin Mósè mọ́ tá a máa fi máa tẹ̀lé àṣẹ àti ìlànà tí ń bẹ níbẹ̀. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Ẹsẹ̀ Bíbélì olófin ẹsẹ̀ wa múlẹ̀ pé a ò sí lábẹ́ òfin Mósè mọ́. Nígbà tá a kíyèsí ìwé Gàlátíà orí 5, nígbà tá a wo ẹsẹ̀ 4, Bíbélì sọ fún wa pé a ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyí. Nígbà tá a tún wá wo ìwé Gàlátíà orí 3, nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 10 sísàlẹ̀, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a ò sí lábẹ́ òfin mọ́, a ò sí lábẹ́ òfin mọ́, a ò sí lábẹ́ òfin Kristi, a ò sí lábẹ́ òfin Mósè, ẹ má bínú, òfin Mósè a ò sí lábẹ́ rẹ̀ mọ́. Lónìí a wà lábẹ́ òfin Kristi, èyí tí Ọlọ́run gbé kalẹ̀ fún gbogbo ìran ènìyàn lónìí pé Kristi òun la gbọ́dọ̀ tẹ̀lé. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Nígbà tá a tún wá wo ìwé Matthew orí 17, Matthew 17, nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 1 títí dé 5, bẹ́ẹ̀ ni fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi wà lórí òkè ìparadà, níbi tó ti paradà tí àwọ̀ rẹ̀ dàbí àwọ̀ àwọn ẹni tẹ̀mí. A dẹ̀ rí kà níbẹ̀ pé Mósè yọ sí, Elijah yọ sí, wọ́n sì bẹ̀rẹ̀ sí í sọ ọ̀rọ̀. Ohun tí wọ́n sọ nínú ìwé Matthew àgbékalẹ̀ ọ̀rọ̀ náà kalẹ̀, ṣùgbọ́n Pétérù, Jòhánù àti Jákọ́bù wà níbẹ̀ tí wọ́n wo ìṣẹ̀lẹ̀ yìí. Ní ìgbà tí ara Kristi padà tó di èèyàn padà, ni Pétérù sọ pé Olúwa, ìbá dára fún wa láti kọ́ àgọ́ mẹ́ta sí yìí, ọ̀kan fún ọ, ọ̀kan fún Mósè, ọ̀kan fún Elijah. Mò ń ka ìwé Matthew orí 17, mò ń kà láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 5. Nígbà tá a dé ẹsẹ̀ 5 ìwé Matthew orí 17, 17:5, a rí kà níbẹ̀ pé bí Pétérù ti sọ ọ̀rọ̀ náà tán, ohùn kan jáde láti ọ̀run wá, ó sì sọ pé èyí yìí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa gbọ́ tirẹ̀. Ìyẹn túmọ̀ sí pé ní ìgbà tá a wà lónìí, Kristi la gbọ́dọ̀ gbọ́ tirẹ̀, torí pé Kristi ni aláṣẹ, ó láti fi àṣẹ ìsìn lé lọ́wọ́ lónìí. Ohunkóhun tí Kristi bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, òun la gbọ́dọ̀ tẹ̀lé. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, kókó ẹ̀kọ́ tá à ń kọ́ ni pé ìgbọràn sí òfin Ọlọ́run, obedience to God's command. Òfin ta la gbọ́dọ̀ tẹ̀lé lónìí gẹ́gẹ́ bí ènìyàn tí ń fẹ́ láti sin Ọlọ́run ní ẹ̀mí àti lótìtọ́ lónìí? Ó ní òfin àti ìlànà Kristi. Òfin àti ìlànà Kristi. Kristi ti fún wa ní òfin, ó ti fún wa ní ìlànà, ó ti fún wa ní ẹ̀kọ́, ó ti fún wa ní àṣẹ,
lórí ohun gbogbo tá a gbọ́dọ̀ tẹ̀lé nípa ìwà mímọ́ àti ìwà bí Ọlọ́run. Kristi ti fún wa lófin nípa ohun tá a gbọ́dọ̀ ṣe láti fi di ẹni ìgbàlà. A ò lè rí kà nínú òmíràn, a sì lè rí bí a ṣe lè dẹni ìgbàlà nínú ilé èrò wa tàbí ohun tí àwa nífẹ̀ẹ́ sí tàbí ohun tó wù wá bí kò ṣe àgbékalẹ̀ tí Olúwa ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Tá bá sọ̀rọ̀ pé kí ènìyàn gbọ́ràn sí òfin Ọlọ́run, à ń sọ pé kí ènìyàn ó tẹríba kó sì ṣe ìgbọràn sí òfin àti ẹ̀kọ́ Kristi. Ní tá à ń gbìyànjú láti sọ nìyí fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn tó ń wò wá nílé, ká jọ máa gbé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká jọ máa ní ìmọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká sì máa ṣe ohun tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. So Kristi ni aláṣẹ wa, òun ni a gbọ́dọ̀ tẹ̀lé ní ìgbà yìí, this era. Kristi ni a gbọ́dọ̀ tẹ̀lé ní ìgbà yìí. Ọlọ́run ò fún wa lórí ọ̀fẹ́ kí a máa tẹ̀lé ẹ̀kọ́ Mósè mọ́, kò fún wa lórí ọ̀fẹ́ ká máa tẹ̀lé ìsìn àwọn bàbá mọ́, ṣùgbọ́n fún wa lórí ọ̀fẹ́ ká máa tẹ̀lé ìlànà àti ẹ̀kọ́ Kristi. Ohun tá à ń sọ ni pé ìgbọràn sí òfin Ọlọ́run. Òfin ta ni? Òfin Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa. Kí ni Bíbélì kọ́ wa nínú ìwé Jòhánù orí 14 nígbà tá a wo ẹsẹ̀ 15 John 14:15 kí ni Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyí. Ó ní bí ẹ̀yin bá fẹ́ràn mi, ẹ pa òfin mi mọ́. Bí ẹ̀yin bá fẹ́ràn mi, ẹ pa òfin mi mọ́. Ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ tó tẹnu Jésù Kristi Olúwa wá jáde. Tí a bá sọ pé a ní ìfẹ́ Ọlọ́run, à ń sin Ọlọ́run, à ń ṣèfẹ́ Ọlọ́run, a sì ń fẹ́ láti fi ìjọba Ọlọ́run ṣèrè jẹ, a gbọ́dọ̀ pa òfin Kristi mọ́. Kristi ti fún wa lófin nípa ètò ìgbàlà, a gbọ́dọ̀ pa mọ́, a gbọ́dọ̀ gbé ti ara wa kalẹ̀. Torí pé Kristi sọ nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 15 pé John 14:15 pé bí ẹ̀yin bá fẹ́ràn mi, ẹ pa òfin mi mọ́. Báwo la ṣe lè mọ̀ pé a fẹ́ràn Ọlọ́run? Ìdí tá a fi lè mọ̀ pé a fẹ́ràn Ọlọ́run ni pé ká pa òfin rẹ̀ mọ́. Kí ni Bíbélì kọ́ wa nípa òfin tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ nípa ètò ìgbàlà? Òfin tí Kristi gbé kalẹ̀ nípa ètò ìgbàlà, nípa bá ṣe di ẹni ìgbàlà nínú Kristi, ó ní pé a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gbà á gbọ́, a gbọ́dọ̀ ronúpìwàdà, a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní ṣe. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Ìrìbọmi tí a gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún kì í ṣe sàmì àgbélébùú, kì í ṣe ìwọ́nmi léni lórí, bí kò ṣe ìrìbọmi. A gbọ́dọ̀ rí ìwà bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìkú àti àjíǹde Jésù. Eléyìí gbọ́dọ̀ yé wa. So ní ìgbà tí Kristi ń sọ fún wa pé bí ẹ̀yin bá fẹ́ràn mi, ẹ ó pa òfin mi mọ́, ìyẹn kọ́ wa pé gbogbo òfin tí Olúwa ti gbé kalẹ̀ fún ètò ìgbàlà a gbọ́dọ̀ pa mọ́. Tó bá yẹ pé lóòótọ́ la fẹ́ràn Ọlọ́run ẹlẹ́dàá wa. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Jésù Kristi Olúwa wa tún kọ́ wa nínú ìwé Jòhánù orí 15 John 15 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14 ẹgbọ́n tọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ọ̀rẹ́ mi ni ẹ̀yin ń ṣe bí èyí máa ṣe ohun tí mo pa láṣẹ fún yín. Ìwé Jòhánù orí 15:14 ló ní ọ̀rẹ́ mi ni ẹ̀yin ń ṣe tí ẹ̀yin bá dúró tàbí tí ẹ bá ṣe ohun tí mo pa láṣẹ fún yín. Ìyẹn túmọ̀ sí pé kò sí bá a ṣe lè ní ìbádọ́rẹ̀ẹ́ tàbí ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa nípasẹ̀ Kristi tá a bá tẹ̀lé àṣẹ tó gbé kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹ́ sin Ọlọ́run lónìí ní ẹ̀mí àti lótìtọ́ tó sì fẹ́ sìn pẹ̀lú gbogbo ọkàn àtẹ̀mí wọn, ṣùgbọ́n tí wọn kò tẹ̀lé ìlànà tí Olúwa gbé kalẹ̀. Báwo la ó ṣe jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run tá a bá tẹ̀lé ìlànà tàbí òfin tí Jésù Kristi Olúwa wa ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́? Kò ṣeé ṣe. Kí ni òfin tí Jésù Olúwa gbé kalẹ̀ àti gbé àlàyé kalẹ̀ nípa
ètò tí Kristi gbé kalẹ̀ nípa ìgbàlà. Báwo la ṣe lè jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run tá a bá tẹ̀lé àṣẹ tó gbé kalẹ̀ níwájú wa? Ó ní pé ẹ̀ka tó wo mìíràn, ó ní pé Jésù Kristi Olúwa wa ní ìwàláàyè rẹ̀ ó ń sọ̀rọ̀ nípa pé òun yóò gbé ìjọ kan kalẹ̀. Matthew 16:18 ó ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Matthew 16:18 ló sọ fún wa bẹ́ẹ̀. Lótìtọ́ Kristi sì gbé ìjọ náà kalẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣèlérí fún àwọn àpọ́sítélì rẹ̀ pé kí wọ́n dó sí Jerusalem, pé níbẹ̀ ni wọ́n ti gba agbára tí wọ́n ti máa ṣẹlẹ́rìí mi ní Jerusalem, ní Judea, ní Samaria àti ní gbogbo ìpìlẹ̀ ayé. Lótìtọ́ Kristi mú ìlérí náà ṣẹ, ó sì gbé ìjọ náà kalẹ̀ ní ọjọ́ Pẹ́tíkọ́sì, ní ìgbà tí ẹ̀mí mímọ́ Ọlọ́run bà lé àwọn àpọ́sítélì tó sì ti ń fi onírú èdè sọ̀rọ̀, tí wọ́n sì wàásù, tí Pétérù wàásù rẹ̀ àkọ́kọ́ ní ọjọ́ Pẹ́tíkọ́sì ní Ìṣe Àpọ́sítélì orí ìkejì, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 36 Act 2:36. Ó kà á báyìí pé Pétérù sọ fún wọn pé ó ní jẹ́ kí ilé Ísírẹ́lì mọ̀ dájúdájú pé Jésù náà tẹ̀yìn kàn mọ́ àgbélébù àti fi jẹ Olúwa àti Kristi. 37 ní ìgbà tí wọ́n gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n béèrè lọ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? 38 Pétérù dá wọn lóhùn ní ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. 38 Act 2:38 ohun tó wí nìyí. Nígbà táwa kíyèsí lọ, nígbà táwa dé ẹsẹ̀ 40 and 41, Bíbélì sọ fún wa pé ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀. Act 2:41 àbáptísì wọn, a sì ka ìwọ̀n 15,000 ọkàn kún wọn ní ọjọ́ náà. Nígbà táwa dé 42, ó ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì, ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Nígbà táwọn ohun 47 Act 2:47 ó ní wọ́n yin Olúwa, wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo, Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́. Àwọn ẹni tí a ń gbàlà, Kristi ti gbé ìjọ rẹ̀ kalẹ̀ pẹ̀lú àlàyé tá a rí ní Ìṣe Àpọ́sítélì orí kejì láti 36 títí dé òpin. A rí kà pé Jésù Kristi ó ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ìjọ yìí ló tọ̀ láti Jerusalem lọ sí Judea, lọ sí Samaria, lọ sí gbogbo ìpìlẹ̀ ayé. Ọlọ́run sì ti fún wa ní ìlànà pátánì nípa ìjọ. Ọlọ́run ti fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. So ní ìgbà tí Kristi bá sọ fún wa pé ọ̀rẹ́ mi ilé ẹ̀yin ṣe, tẹ́yin bá ṣe ohun tí mo pa láṣẹ fún yín, òun nìyí. Kristi ti gbé pátánì ìjọ rẹ̀ lélẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sítélì. Tá a bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, tá a sì fẹ́ ṣe ohun gbogbo tí Olúwa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà yìí, ìlànà nípa ìjọ májẹ̀mú titun tí a ti gbé kalẹ̀ fún wa. A gbọ́dọ̀ tẹ̀lé. Ó ṣe pàtàkì, bẹ́ẹ̀ ló ṣe kókó. Bẹ́ẹ̀ pé lóòótọ́ la fẹ́ jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, a gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ èyí tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ nípa ètò ìgbàlà Ọlọ́run, nípa ìjọ rẹ̀, ìjọ tó ṣèlérí pé òun yóò gbé kalẹ̀, ó sì gbé kalẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sítélì ní Ìṣe Àpọ́sítélì orí kejì. A gbọ́dọ̀ tẹ̀lé ìlànà náà, torí pé ìlànà náà pípé ni, ìlànà náà ó dúró ṣinṣin, ìlànà náà kò yí padà, kò ní àtúntò, kò ní àtúnṣe, kò ní àgbéyẹ̀wò, ó ti dúró gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run. Ilé ìgbọ́dọ̀ yé wa. Ohun tá a sọ ni pé ìgbọràn sí àṣẹ Ọlọ́run. Nígbà tá a kíyèsí ìwé Matthew orí ìkeje, Matthew 7, nígbà tá a wo 21, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Matthew 7, 21 to 23, kí ni Olúwa wí? Ẹgbọ́n tó ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní kì í ṣe gbogbo ẹni tí ń pè mí ní Olúwa, Olúwa ni yóò wọ ìjọba Ọlọ́run, bí kò ṣe ẹni tí ń ṣe ìfẹ́ tí bàbá mi tí ń bẹ ní ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò wí fún mi ní ọjọ́ náà pé Olúwa, Olúwa, àwa kọ́ àsọtẹ́lẹ̀ ní orúkọ rẹ̀, àti ní orúkọ rẹ̀ ni a fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde, àti ní orúkọ rẹ̀ ni a fi ń ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ńlá. Nígbà náà lèmi yóò wí fún wọn pé èmi kò mọ̀ yín rí, ẹ kúrò lọ́dọ̀ mi,
èèyàn oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ìgbọràn sí àṣẹ àti àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe pàtàkì. Ẹ wo ohun tí Bíbélì kọ́ wa yìí, Matthew 7:21 sísàlẹ̀. Ó ní kì í ṣe àwọn tí ń pè mí lólúwa lólúwa ni yóò wọ ìjọba Ọlọ́run, bí kò ṣe àwọn tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lọ́run. Kí ni ìfẹ́ bàbá mi tí ń bẹ lọ́run? Àgbékalẹ̀ ni ẹ̀kọ́ tá a ti gbé kalẹ̀, tá a ti kàkọ́ sílẹ̀ nípasẹ̀ àwọn àpọ́stélì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ò tẹ̀lé lónìí. Ohun tí wọ́n ń wá káàkiri náà ni mírèkù, òun náà ni iṣẹ́ ìyanu, òun náà ni iṣẹ́ ìyanu, òun náà ni iṣẹ́ ìyanu tó sì yàtọ̀ sí àgbékalẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Iṣẹ́ ìyanu làwọn èèyàn ń wá lónìí, wọ́n ti pa ìfẹ́ Ọlọ́run tì, wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run tì, wọ́n ti pàṣẹ Ọlọ́run tì. Àwọn tí wọ́n sì láwọn ń ṣiṣẹ́ ìyanu yìí, bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run, gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. A ò gbọ́dọ̀, ìfẹ́ Ọlọ́run ni àkọ́kọ́. Gbogbo àwọn tó sọ pé àwọn ń ṣe mírèkù lónìí, ìtànjẹ ló wà níbẹ̀. Torí a ti rí àgbékalẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ìwé Tímótì kìíní orí 4, pàtàkì ẹsẹ̀ kìíní, bí èso fún apẹ́ mi ń tẹnumọ́ pé ní ìkẹyìn ọjọ́, àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, yóò máa fi èsì àwọn ẹ̀mí tí ń tọ́ni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. A ti fi hàn wá nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa pé yóò rí bẹ́ẹ̀ ní ìkẹyìn ọjọ́, ó sì ti rí bẹ́ẹ̀ púpọ̀. Lónìí wọn ò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Mírèkù iṣẹ́ ìyanu, mírèkù ni wọ́n ń wá káàkiri, wọ́n sì ti pa ọ̀rọ̀ Ọlọ́run tì tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kristi ti rán wa létí lónìí pé bí a bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, a gbọ́dọ̀ pa òfin Ọlọ́run mọ́. Ó sì sọ fún wa pé kò sí bá a ṣe lè wọlé ìjọba Ọlọ́run tá a bá pa òfin àti ìfẹ́ Ọlọ́run mọ́ nípasẹ̀ Jésù Kristi fún wa. Ó ṣe pàtàkì. Ó sì sọ fún wa pé àwọn kan yóò wá lọ́jọ́ náà, yóò sì sọ pé ní orúkọ rẹ̀ làwa fi ń lé ẹ̀mí èṣù jáde, lórúkọ rẹ̀ làwa fi ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Kristi yóò sì sọ fún wọn ní ọjọ́ náà pé mi kò mọ̀ yín rí, ẹ kúrò lọ́dọ̀ mi, èèyàn oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ohun yóò ní fọ̀ sí wa lórúkọ Jésù. Kó má bàa fọ̀ sí wa, jẹ́ ká padà sínú àṣẹ àti ìlànà tó Olúwa ti gbé kalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìwé Ìṣe Àpọ́sítélì orí 5, Ìṣe Àpọ́sítélì orí 5, nígbà tá a wo verse 29 ẹsẹ̀ Bíbélì kí ló kọ́ wa. Ìṣe Àpọ́sítélì orí 5 verse 29 ní Bíbélì kọ́ wa níbẹ̀. Ìṣe Àpọ́sítélì orí 5 verse 29 kí ní Bíbélì sọ fún wa. Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ṣùgbọ́n Pétérù àti àwọn àpọ́sítélì dáhùn wípé àwa kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Kí ló ṣẹlẹ̀ níbí yìí? Ní ìgbà tí ìjọ májẹ̀mú titun bẹ̀rẹ̀, àwọn àpọ́sítélì bẹ̀rẹ̀ sí ń wàásù rere ní gbogbo Jerúsálẹ́mù, tó fi jẹ́ pé àwọn alàgbà, àwọn akọ̀wé, àwọn olùdarí ìsìn àwọn Júù ní Ísírẹ́lì, inú wọn bàjẹ́, wọ́n sì lérò pé bí àwọn àpọ́sítélì ti ń wàásù pé Jésù Kristi jíǹde kúrò nínú òkú, ó túmọ̀ sí pé ẹ̀jẹ̀ rẹ̀ pé wọ́n fẹ́ fi sáwọn lórí ni. Wọ́n sì mú wọn, wọ́n sì sọ fún wọn pé wọ́n kò gbọdọ̀ wàásù ní orúkọ Jésù Kristi Olúwa wa mọ́. Wọ́n sì sọ fún àwọn alàgbà àtàwọn olùdarí ìsìn àwọn Júù ní Jerúsálẹ́mù pé ẹ gbàárò láàrin ara yín bóyá ó dára fún wa láti bọlá fún Ọlọ́run ju ènìyàn lọ. Kò sì sẹ́ńtà sọ pé kò dára láti bọlá fún Ọlọ́run ká kọ́kọ́ bọlá fún ènìyàn ju Ọlọ́run lọ. Bẹ́ẹ̀ kọ́. A gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ àti ìlànà tí Olúwa ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Èyí ni kókó nìyí fún olúkúlùkù àwọn èèyàn tó ń fẹ́ láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run ní ìkẹyìn ọjọ́. Gbogbo àṣẹ tá a ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run a gbọ́dọ̀ tẹ̀lé, torí pé àṣẹ yìí ó ṣe pàtàkì ju ti ènìyàn lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ń tẹ̀lé ìsìn àwọn ènìyàn, ẹ̀kọ́ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ àwọn ènìyàn pé nǹkan báyìí kí nìdí tẹ́ ẹ fi ń ṣe é? Wọ́n láwọn ń pé ìlànà táwọn bá nìyẹn. Ṣó yẹ kó jẹ́ ìlànà tẹ́ ẹ bá bí kò ṣe tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Bí èèyàn bá ti ń tẹ̀lé ìlànà ènìyàn, ẹ̀kọ́ ènìyàn tó fi ìlànà àti ẹ̀kọ́ Kristi sílẹ̀, àríkà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ẹ̀kọ́ ènìyàn ló ń tẹ̀lé. Ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 8 sí 9, ó ní àwọn ènìyàn yìí ń fi ẹnu wọn bọlá fún mi, wọ́n sì ń fi ètè wọn súnmọ́ mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Lásán ni wọ́n ń tẹríba fún mi,
tí wọ́n fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. So ní ìgbà tá a bá ti ń lo òfin ènìyàn, ìlànà ènìyàn, ẹ̀kọ́ ènìyàn tá ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a bá ti fi ń kọ́ àwọn ènìyàn, kò sí bí ìsìn bẹ́ẹ̀ ṣe lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Kristi. Kristi ti gbé àlàyé kalẹ̀ pé ìsìn bẹ́ẹ̀ kò lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ òun, torí pé Matthew 15 ẹsẹ̀ 8 sí 9 ló fi ẹsẹ̀ wọn múlẹ̀ pé lásán ni wọ́n ń tẹríba fún mi tí wọ́n fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. Bí a bá ti ń fi òfin ènìyàn tá ò bọlá fún ọ̀rọ̀ mímọ́ Olúwa, tá à ń lo òfin ènìyàn, kò sí bí ìsìn náà ṣe lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Ẹ jẹ́ ká ṣàkíyèsí nǹkan wọ̀nyí, ká bẹ̀rẹ̀ sí padà sínú Bíbélì, padà sínú ìfẹ́ Ọlọ́run fún ìdánilójú ẹ̀kọ́, fún ìdánilójú ìlànà tí Olúwa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà fún wa lónìí. A tún kì wá nílọ̀ nínú ìwé oníwàásù orí 12, ìwé oníwàásù orí 12 ẹsẹ̀ 13, a kì wá nílọ̀ níbẹ̀ àwọn ohun tí a gbọ́dọ̀ ṣe. Oníwàásù orí 12 pàtàkì ẹsẹ̀ 13, ẹgbọ́n tó ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní òpin gbogbo ọ̀rọ̀ náà tí a ti gbọ́ ni pé bẹ̀rù Ọlọ́run kí o sì pa òfin rẹ̀ mọ́, nítorí èyí ni fún gbogbo ènìyàn. Gbogbo òpin ọ̀rọ̀ náà, mo lọ sókè, mo lọ sódò, mo ṣe gbá, mo ṣàwo. Ọlọ́run sọ pé kí a pa òfin Ọlọ́run mọ́, kí a pa òfin Ọlọ́run mọ́. Ní sàtàdẹ̀wà ya ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi ti gbé àgbékalẹ̀ kalẹ̀ nípa òfin ètò ìgbàlà, nípa òfin nípa ìjọ, nípa òfin ìjọsìn, nípa òfin nípa ìgbéyàwó, nípa bá ó ṣe gbé ìgbé ayé àlàáfíà láàrin ogúnlọ́gọ̀ àwọn ènìyàn, nípa bá ó ṣe máa rìnrìn mọ́lẹ̀. Gbogbo òfin náà ni Olúwa ti gbé kalẹ̀ nípasẹ̀ Kristi. A sì gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ Kristi èyí tó fi ẹsẹ̀ wa múlẹ̀. Ìwé Hébérù orí 5 ká gbọ́n tọ́rọ̀ Ọlọ́run tún sọ fún wa níbẹ̀. Hébérù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8 sí 9 kí ni Bíbélì kọ́ wa. Hébérù orí 5 ẹsẹ̀ 8 sí 9 ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní bí ó ti jẹ́ ọmọ nì, síbẹ̀ ó kọ́ ìgbọràn nípa ohun tí yóò jìyà. Ẹsẹ̀ 9 ìwé Hébérù orí 5, bí a sì ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tó gbọ́ tirẹ̀. Bẹ́ẹ̀ni sọ fún níbí pé bí a ti sọ ọ́ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tó gbọ́ tirẹ̀. Bá a bá gbọ́ ti Kristi, tá a dúró nínú àṣẹ rẹ̀, a sọ fún wa pé ìyè àìnípẹ̀kun yóò jẹ́ tiwa, yóò jẹ́ tiwa. A ó jẹ́ àǹfààní nínú ìyè àìnípẹ̀kun. Ní tá a sọ fún wa nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa ni tá a bá ń sọ̀rọ̀ nípa ìgbọràn sí òfin Ọlọ́run, ìgbọràn sí òfin, àṣẹ àti ìlànà Kristi là ń gbé kalẹ̀ ní sáà yìí fún gbogbo ìran ènìyàn láti tẹ̀lé, láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mímọ́ Olúwa. Eléyìí gbọ́dọ̀ ṣe pàtàkì, ó ṣe kókó fún wa. A gbọ́dọ̀ lè tẹ̀lé ohun tí Olúwa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ nípasẹ̀ Kristi lónìí, nípa ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé a ò sí lábẹ́ òfin Mósè mọ́, a ò sí lábẹ́ ẹ̀kọ́ Mósè mọ́, a wà lábẹ́ òfin àti ìlànà ẹ̀kọ́ Kristi, a sì gbé àlàyé kalẹ̀. Kristi sì ti fún wa ní òfin nípa ìjọsìn, ó fún wa lófin nípa ètò ìgbàlà, ó fún wa lófin nípa ìjọ, ó fún wa lófin nípa ìgbé ayé àlàáfíà, ó fún wa lófin nípa ṣíṣe òtítọ́ àti nírìnrìn mímọ́ pẹ̀lú ogúnlọ́gọ̀ àwọn ènìyàn nínú ayé ìsinsìnyí. So nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ tẹ̀lé wọn. Ìbéèrè ni pé ǹjẹ́ ìyè àìnípẹ̀kun, ìgbàlà àìnípẹ̀kun ó wà lọ́dọ̀ àwọn tó tẹ̀lé Jésù nìkan? Ìyè àìnípẹ̀kun bẹ lọ́dọ̀ àwọn tó tẹ̀lé Jésù nìkan. Àti rí kà nínú ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 21 pé iṣẹ́ àwọn tí ń pè mí lólúwa lólúwa ni yóò wọ ìjọba lọ, bí kò ṣe àwọn tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lọ́run. Àti rí kà níbí yìí. A sì rí kà nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 12 pé àwọn tó gbà á fún wọn ní agbára láti di ọmọ Ọlọ́run. A fún wọn ní agbára láti di ọmọ Ọlọ́run. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 22 fẹsẹ̀ múlẹ̀ pé a gbọ́dọ̀ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà tí kì í ṣe olùgbọ́ nìkan. Olùṣe ọ̀rọ̀ náà ni
a ó dá láre. Olùṣe ọ̀rọ̀ náà la ó dá láre. Bá a bá jẹ́ olùṣe ọ̀rọ̀ náà tá a dó lórí ìpìlẹ̀ àti májẹ̀mú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a ó dá wa láre. Kí ni ìdáláre tá a ó gbà? A ó gba ìgbàlà àìnípẹ̀kun lọ́dọ̀ Kristi. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run, ìgbàlà tí kò nípẹ̀kun la ó gbà lọ́dọ̀ Kristi. Ẹ ká wá wo àpẹẹrẹ àwọn tí ó tẹ̀lé òfin àti ìlànà Ọlọ́run. Àkọ́kọ́ òun ni Nóà nínú Bíbélì. Nígbà tá a kíyèsí ìwé Genesis orí 6, nígbà tá a wò láti ẹsẹ̀ 14 sísàlẹ̀, tá a bá kíyèsí láti ẹsẹ̀ 6 gan, a rí kà níbẹ̀ pé Ọlọ́run pé Nóà ó sì pé láti wá kọ́ ọkọ̀ ìgbàlà fún ogunlọ́gọ̀ àwọn èèyàn tó fẹ́ láti wọnú ọkọ̀ náà, pé òjò ńlá yóò rọ̀ tí ó sì bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nínú ayé. Ní tá a rí nìyí ọ̀rọ̀ Ọlọ́run. Tá a rí nìyí nínú ọ̀rọ̀ Ọlọ́run. A sì kà pé ó sì fún Mósè lófin Nóà lófin láti kọ́ ọkọ̀ ìgbàlà. Ọkọ̀ ìgbàlà yìí òun ni kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó lè wọnú rẹ̀. Nígbà tá a wá kíyèsí verse 22 Genesis orí 6, a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé Nóà sì ṣe gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run pa láṣẹ. Gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run pa láṣẹ tó ṣe ni, kò rékọjá òfin Ọlọ́run, ó ṣe gẹ́gẹ́ bí Olúwa ti pa láṣẹ fún. Nítorí ní ọ̀rọ̀ mọ́ Olúwa. Ẹ̀yin èèyàn wa nílé, ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó wo apá kejì ìgbọràn sí òfin Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Olúwa nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́, yóò jẹ́ kí ìfẹ́ rẹ̀ ó di mímọ̀ lọ́kàn wa, yóò sì kọ́ wa mọ̀ ṣe lórúkọ Jésù. Àmín. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057444902 tàbí 08065717023. A ó tuntun nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Kristi kó máa bá wa gbé, kó sì kọ́ wa láti ṣèfẹ́ rẹ̀, láti dó nínú ìlànà rẹ̀, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà àìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.